Aláròyé máa wí o. Ẹ tètè gbé Kánú kúrò ní Sokoto nítorí ìkọlù àwọn ará Amẹ́ríkà o, lọ́ọ̀yà Kánú. Ó ti wá ṣe pàtàkì báyìí fúnjọba orílẹ̀-èdè yìí láti tètè gbé Nnamdi Kanu, olórí ẹgbẹ́ IPOB lórílẹ̀-èdè yìí, kúrò nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n sọ ọ́ sí nípínlẹ̀ Sokoto lókè ọ̀yà báyìí, pẹ̀lú bí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣe bẹ̀rẹ̀ sí ní ju bọ́ǹbù fáwọn agbésùnmọ̀mí tí wọ́n ń da omi àlàáfíà orílẹ̀-èdè yìí rú. Ẹ̀mí Kanu kò dé rárá níbẹ̀ mọ́. Ṣáájú àkókò yìí ló jẹ́ wípé ìpínlẹ̀ náà kì í ṣe ibi tó yẹ kí wọ́n jù sí rárá. Àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pààyàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí ni wọ́n fi ìpínlẹ̀ náà ṣe ibùgbé. Kò sì yẹ kí wọ́n gbé Kanu sírú ìpínlẹ̀ náà rárá. Ìbá dáa kí ààrẹ Tinubu wá wọ́rọ̀kọ̀ fi ṣe àdá lórí ọ̀rọ̀ ọkùnrin ajìjàgbara náà, kí wọ́n gbé e kúrò nípínlẹ̀ Sokoto, nítorí tí ìjọba Amẹ́ríkà ti bẹ̀rẹ̀ sí ní ju bọ́ǹbù fáwọn agbésùnmọ̀mí níbẹ̀. Èyí àtàwọn ọ̀rọ̀ míì ni Aloy Ejimakor, lọ́ọ̀yà Nnamdi Kanu, olórí ẹgbẹ́ IPOB lórílẹ̀-èdè yìí, sọ nípa ọkùnrin tíjọba àpapọ̀ jù sẹ́wọ̀n nípínlẹ̀ Sokoto ọ̀hún. Ọjọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù kejìlá ọdún yìí ni Ejimakor sọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn tí ààrẹ Donald Trump kéde wípé àwọn ọmọ ogun Amẹ́ríkà ti bẹ̀rẹ̀ sí ní ju bọ́ǹbù fáwọn agbésùnmọ̀mí tí wọ́n ń da orílẹ̀-èdè yìí láàmú nípínlẹ̀ Sokoto. Ejimakor ní ẹ̀mí ọkùnrin yìí kò dé rárá níbẹ̀, pàápàá jùlọ níwọ̀n ìgbà tó jẹ́ wípé ìpínlẹ̀ náà kún fún àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò gbogbo. Ó wá rọ ìjọba wípé kí wọ́n ṣètò kíákíá láti gbé Kanu kúrò nínú ọgbà ẹ̀wọ̀n náà lọ sí ọgbà ẹ̀wọ̀n míì tí ààbò gidi ti máa wà fún un. Kì í ṣe wípé nǹkan míì wà níbẹ̀ o. Ohun tí a mọ̀ ni wípé ìpínlẹ̀ Sokoto kì í ṣe ibi tó yẹ kí wọ́n gbé Nnamdi Kanu lọ rárá. Ìpínlẹ̀ náà kò dáa tó ni. Àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò pọ̀ níbẹ̀ ju gbogbo rẹ̀ lọ, pẹ̀lú bí ìjọba Amẹ́ríkà ṣe tún ti bẹ̀rẹ̀ sí ju bọ́ǹbù fáwọn agbésùnmọ̀mí nípínlẹ̀ náà léwu fún ẹ̀mí rẹ̀. À ń fẹ́ kí ìjọba gbé e kúrò níbẹ̀ ní kíákíá. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.